ẹ̀yin èèyàn mi ele gbomi lójú ẹni ele ní agbára lóhun tó ń ṣẹlẹ̀ ní ìlú Kwara. Ìyá wa Yorubawuyi ó fìbínú sọ̀rọ̀ ó ṣe àwọn èpè kàǹbìtì fún gómìnà Kwara State Abdulrahman ní orí àwọn ìgbésẹ̀ tó ń gbé wọ́n pa wọ́n nílùú Kwara. Ẹ ti lọ kó àwọn mèyítì àlà ẹ̀kọ́ ń ṣọ́ wọn. Ó fẹ́ dàbí pé kéèyàn gbé ológì ní ṣọ́ èkúté. Kí lẹ rò pé ó fẹ́ ṣẹlẹ̀? Ẹgbẹ́ ológì ní ẹ fi ń ṣọ́ èkúté, òun lohun tó ń ṣẹlẹ̀. A ò fẹ́ o. Gbogbo ọmọ Kwara ẹ pariwo síta, gbogbo ọmọ ó tún fẹ́. Àwa àwọn èèyàn wa ló ń bẹ ní ìlú Kwara. Wọ́n ti fẹ́ pa wọ́n tó. Ẹ wo àwọn èèyàn. Fídíò yóò ṣe ń wò. Fídíò kan wà lọ́wọ́ wa kò ṣe ń wò. Ẹ wo òkú bó ṣe lọ rẹ́rẹ́rẹ́rẹ́ nílẹ̀ ńlẹ̀. Ẹni tó bá fẹ́ wo fídíò tá à ń sọ tí ẹ bá ti rí wò, ẹ kàn sí wa, á fi ṣọwọ́ sí yín o lórí WhatsApp. Á fi ṣọwọ́ sí yín lórí WhatsApp. Òkú àwọn ọmọ ènìyàn bó ṣe lọ nílẹ̀, èyí tó ti ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ní ìlú Kwara lélẹ́yìí o. Yorubawuyi ó ń sunkún báyìí lórí live video ni ó ń sunkún. Ẹ wo gbogbo fídíò yẹn náà lẹ bó fẹ́ fi hàn yín. Ẹ farabalẹ̀ kẹ́ wò. Ẹ farabalẹ̀ ẹ wo fídíò kẹ́dẹ̀ bá wa share bí ìyá wa Yorubawuyi bó ṣe gbomi lójú. Ele gba ó gbomi lójú ẹni. Ẹ wò kó bó ṣe lọ. Ìjọ́ gbogbo ilé ìfẹ́ hand. Ó lágbára o. Ó lágbára o. Ẹ̀yin olólùfẹ́ wa mo kí gbogbo wa níbikíbi tá bá wà. Tó ẹ wò ẹ jẹ́ ká gbọ́. Tinubu Govr Abdulrahman ò ní gbádùn, kò ní dá fún ẹ. Govr Kwara State kò ní dá fún ẹ. Abdulrahman kò ní dá fún ẹ. Govr Kwara State. Àwọn Agbesunmoni ti wọ òkè ọdẹ, wọ́n pa wọ́n lókè ọdẹ. Abdulrahman kò ní dá fún ẹ, ò ní ṣoríire. Abdulrahman ó máa ṣorí ibú ni. Govr Kwara State Abdulrahman ó máa ṣe orí burúkú ni, kò ní dá fún ẹ. Kò ní dá fún ẹ. Govr Abdulrahman, Govr òkè ọdẹ ó máa ṣe orí burúkú ni. Àti gbogbo àwọn tí wọ́n wà lẹ́yìn ẹ̀ pátápátá. Eniyan Kwara State. Bàbá Tinubu, ẹ wò, tẹ́ bá fẹ́ ogun ẹ máa rí ogun. Tẹ́ bá fẹ́ ogun ọmọ òkè ọdẹ lèmi Yorubawuyi lórúkọ mi. Tẹ́ bá fẹ́ ogun ẹ máa rí ogun. Govr Abdulrahman kò ní dá fún ẹ. Kò ní, tẹ́ bá ti ẹ bá mi share fídíò yìí. Ọmọ òkè ọdẹ ni èmi. Kò ní dá fún ẹ Govr Abdulrahman. Govr Kwara State ó ní ṣe oríire. Kò ó máa ṣòfò ni. Abdulrahman wàá ṣe òfò ni. Àwọn Agbesunmoni ti wọ òkè ọdẹ. Ẹ̀yin ọmọ òkè ọdẹ ẹ dìde tó máa dogun kó dogun. Everybody ní òkè ọdẹ ẹ dìde. Ọba tó bá mọ̀ ń pa ẹ jẹ́. Ìjòyè tó bá mọ̀ ń pa ẹ jẹ́. Ọmọ ọdún tó bá mọ̀ ń pa ẹ jẹ́. Ó ti di wọ́rọ́ sí wọ́rọ́ lókè ọdẹ. Ọmọ òkè ọdẹ lèmi Yorubawuyi lórúkọ mi. Govr Abdulrahman Govr Kwara State ó máa ṣorí burúkú ni. Ó máa ṣorí burúkú ni. Ó àláwọ̀ àwọn Fúlàní kó máa pa wá lókè ọdẹ. Ó máa ṣe òfò ni. Ó máa ṣe òfò. Ẹni ọba tó bá mọ̀ nípa ẹ̀, ẹ̀yin bọ́ìsì ẹ jẹ́. Ẹni ìjòyè anybody tó bá mọ̀ nípa ẹ̀, ẹ jẹ́ onítọ̀hún. Ẹ yẹ kó di wọ́rọ́ sí wọ́rọ́, kọ̀rọ̀ sí kọ̀rọ̀. Ẹ sọ di wèrè. Abdulrahman ó máa ṣe òfò ni. Abdulrahman Govr Kwara State wàá ṣe orí burúkú ni. Wàá ṣe òfò ni. Àtẹ́mí gbogbo ẹ máa jọ sọ orí burúkú papọ̀ ni. Ẹ̀yin ọmọ kí ọdẹ ẹ jáde. Ẹ jáde. Ẹni alábọ̀rẹ̀ tó bá wà ń bẹ̀, ẹ ṣe bí àwọn Ìgbò fún wọn. Ogun ló máa pa ògbó yín. Ogun ló máa pa yín. Ẹ ti já wèrè. Ẹ ti ní òkè ọdẹ. Òkè ọdẹ. Àwọn bá yín pò. Àsìlá bẹ́ẹ̀ lọrin. Ẹ kórí burúkú lọrin yín. Ẹ kórí burúkú yín síwájú. Govr Abdulrahman ó máa ṣe òfò ni. Ogun alájẹ́ ń bọ̀ wá ṣe orí burúkú ni. Ní òkè ọdẹ, bandit lókè ọdẹ, ayé yín máa ta. Tí yín máa yẹ. Ṣẹ́wá gbogbo ẹ̀yin ọmọ òkè ọdẹ tí wọ́n fi ẹ̀sìn tàn. Tí ẹ bá gbé nǹkan tí àwọn bàbá wa fi jagun níjọ́ kìíní àná, tí ẹ bá gbé jáde máa ṣorí burúkú ni. Ẹ sá òkè ọdẹ. Tí ẹ bá dìde, gbogbo ẹ̀yin olóyè lókè ọdẹ, tí ẹ bá dìde gbogbo máa ṣòfò ni. Gbogbo ẹ̀yin alágbára òkè ọdẹ, tí ẹ bá gbé nǹkan táwọn bàbá wa lò níjọ́ kìíní àná nígbà ogun Ìlọrin jáde, ẹ máa ṣe orí burúkú ni. Ẹ máa ṣe òfò ni.
ẹ dìde ńlẹ̀ nísìn àwọn Agbesunmoni àwọn ajínigbé wọ́n ti wọ òkè ọdẹ wọ́n látàárọ̀ báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ní pa èèyàn ni wọ́n tún káwọn kan wọ́n gbọ́ ayé yìí máa ta ayé yìí ó máa ta Baba Tinubu a fẹ́ ìgbómìnà state we have to defend ourselves the ìgbómìnà people ẹ bá mi share video yìí àwa ọmọ ìgbómìnà a máa defend ara wa Fúlàní pa wọ́n ní ìgbómìnà ẹ tún wọ́n á kó Fúlàní kọ́mọ wá jẹ́ security fún wọn ògùn ló máa pa yín Abdulrasaq Abdulrahman ló máa sórí burúkú ni ó máa sórí burúkú ni Abdulrasaq Abdulrahman ó máa ṣòfò ni tí ẹ máa yà á yẹ máa ta ẹ̀yin ọmọ ẹ̀yin tẹ́ wà lókè ọ̀dẹ̀ tó máa gbá àbọ̀dẹ̀ tẹ́ bá ṣe bí tí bàbá ńlá fún wa ògùn ló máa pa yín ìfìyà ẹ ní òkè ọ̀dẹ̀ tí o bá gbá àbọ̀dẹ̀ fún wa bójá ọba ni ẹ bójá jòyè ni ẹ wọ́n máa jẹ́ ẹ ni wọ́n máa jẹ́ ẹ ni kò sí nǹkan kan tó fẹ́ ti jẹ́ jáde ọmọ òkèdè lèmi o confam wọ́n lè bí mi sẹ́kọ̀ọ́ àwọn ọmọ mi òkèdè láti ṣẹ̀ wá if you are from Okiode gather here if you are from Okiode gather here if you are from Okiode security alert Okiode ń gbọ́n láti ìdájí àwọn táwa nílùú òyìnbó àlè wálé ògùn ló máa pa yín Abdulrasaq Abdulrahman ní gómìnà Kwara State kò ní dá fún ẹ ọmọ ṣòfò ní Abdulrasaq Abdulrahman kò ní dá fún ẹ wá ṣòfò ní gómìnà Kwara State kí ló dé wọ́n ṣépè fún ẹ ní Abdulrasaq Abdulrahman adé pariwo òde sọ̀rọ̀ ayé fẹ́ bàjẹ́ ní gómìnà Abdulrasaq Abdulrahman wọ́n ṣépè fún ẹ ní àbúlọ́rí burúkú ni ẹ ní tọ́lọ́rí ibú ni ẹ ní agbọ́dọ̀ orílẹ̀-èdè sí ni wọ́n ṣépè fún ẹ ní Abdulrasaq Abdulrahman kí ló dé why are you guys selling us why is it entirety wa ṣẹlẹ̀ ìtẹ́ ní agbára lókè ọ̀dẹ̀ gbogbo àmọ́ yín o ẹ̀yin tẹ́ ní agbára lókè ọ̀dẹ̀ àwọn many of you tẹ́ bá kọ̀ tí ẹ gbé nǹkan tí wọ́n lò níjọ́ kìíní àná jáde ẹ máa ṣòfò ní ẹni ẹ̀rẹ́gbà tó máa wà lókè ọ̀dẹ̀ tó bá tó pé yá aláwù yá kàrímù ògùn ló máa pa onítọ̀hún ẹni ẹ̀rẹ́gbà tó máa wà lókè ọ̀dẹ̀ tí ò bá dìde nísìn kẹ́kọ́ àwọn nǹkan tí wọ́n fi ń pe òkè ọdẹ ní òkè ọdẹ ohun tí wọ́n fi ń pe òkè ọdẹ ní òkè ọdẹ níbi tí àwọn ọdẹ ti ń pàdé àwọn nǹkan tí wọ́n rì mọ́ òkè ọdẹ tí ẹ bá kọ̀ láti lọ gbé wọn dìde ẹ máa ṣòfò ní gbogbo yín bẹ́ẹ̀ ni mo sọ Yorubawuyi lọ́wọ́ ọ̀bẹ yín lágbàbẹ̀ ni mò ń jẹ́ gbogbo ẹ̀yàn lágbára ní òkè ọdẹ tẹ́ bá kọ̀ ṣe àwọn pàtí wọ́n ń ja ogun tí ọ̀rọ̀ ọba tó lọ kó tó gbọ́dọ̀ jẹ́ tó fẹ́ jẹ yìí ẹ mọ̀ gbà tó ṣẹlẹ̀ ẹ mọ̀ pé ní ọ̀sán gangan ẹ ń jáde ẹ̀yin ìyá yẹn lọ́sàn gangan ẹ jáde àbá ẹ jáde ni ẹ jáde nígbà yẹn náà ọba tó lọ yìí kó tó di pé lọ kó tó di pé gbẹ́sẹ̀ ẹ mọ̀ tẹ́tẹ́ wò ni tí ẹ bá wá kọ̀ tẹ́ jáde nísìn á bẹ̀rẹ̀ sí ní pariwo yín tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ bá jáde nísìn ẹ̀yin ìyá yẹn bọ́ta gbogbo ń tẹ́ bọ́ta gbogbo ń tẹ́ bá ti ní ẹgbẹ́ bọ́ta ẹ tó bá fi kúlí wà láwùtọ̀ yín ògùn ló máa pọ̀ nítọ̀hún ayé làgbàbẹ̀ ni mò ń jẹ́ tí ẹ bá gbé gbogbo àwọn gèlè orí yín kẹ́ gbé kalẹ̀ kẹ́ wọlé gbogbo tí wọ́n Abdulrasaq Abdulrahman ní ọmọ Fúlàní o Abdulrasaq ti pa wá tán lókè ọdẹ o Abdulrasaq ti pa wá lókè ọdẹ o Abdulrasaq Abdulrahman ti pa wá lókè ọdẹ Fúlàní pa wá o Abdulrasaq Abdulrahman ó tún káwọn Fúlàní ó ní kọ́ máa lọ ṣe síkírìtì fún wa àfẹ́ ọmọ òkè ọdẹ akọ àfẹ́ Abdulrasaq Abdulrahman akọ ẹ ọmọdé òkè ọdẹ ó kọ ẹ Abdulrasaq Abdulrahman àgbàlagbà òkè ọdẹ kọ ẹ Abdulrasaq Abdulrahman gómìnà Kwara State ọkùnrin òkè ọdẹ kọ ẹ Abdulrasaq Abdulrahman gómìnà Kwara State obìnrin òkè ọdẹ kọ ẹ arúgbó òkè ọdẹ kọ ẹ gbogbo alágbára òkè ọdẹ kọ ẹ àwọn ìyá mi lókè ọdẹ wọn kọ ẹ òkè tó ní pè ní òkè ọdẹ akọ ẹ ayé kọ̀yìn sí Abdulrasaq Abdulrahman lórí ọ̀rọ̀ òkè ọdẹ má bẹ́ẹ̀ fà Abdulrasaq Abdulrahman lórí ọ̀rọ̀ òkè ọdẹ má bẹ́ẹ̀ fà tí ayé tí ẹ máa tà ní gómìnà Abdulrasaq Abdulrahman ọmọ Fúlàní ń pa wá ó tún wá kó èké láwọn Fúlàní lọ́wọ́ ó ní kí wọ́n máa ṣe security ní kọ́ department tó wà ní kọ́ department kò ní dá fún ẹ
Abdulrasaq Abdulrahmani gómìnà Kwara State kò ní dá fún ẹ bẹ́ẹ̀ ni kò ní yẹ tí ẹ máa bàjẹ́ ni tí ẹ máa bàjẹ́ ní kò deport mi Abdulrasaq Abdulrahmani kò ní dá fún ẹ gbàtọ́ máa dórí oyè ó sún ẹlẹ́jà àti fẹ́yàn kọ̀ọ̀kan tayọ àwọn Kwara State lókè ọdẹ gbogbo ọmọdé òkè ọdẹ ọkùnrin òkèdè obìnrin òkèdè ẹ gbé nǹkan jáde ẹ jẹ nǹkan bàbá tó bá kọ̀ tí ò bá gbé oògùn jáde lókè ọdẹ ẹ pàdánù ẹ wá gbé mi tó ẹ pé lórí burúkú ni yín bàbá tó bá ti kọ̀ ọjà tó bá ti kọ̀ tó bá ti gbé nǹkan jáde lókè ọdẹ ẹ wọlé tí wọn kí ló dé ẹ ní fúnra tó bá ti pa yín ẹ pa ẹ má ṣe fídíò kankan àwọn fídíò tẹ́ ń jù sí mi yẹn ẹ má ṣe fídíò ẹni tó bá ti pa yín ẹ pa onítọ̀hún ẹ ṣe ní ojú fún ojú ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ kí ló dé èèyàn mẹ́rin lẹ ti pa láàárọ̀ yìí nìkan èèyàn mẹ́rin lẹ ti kó wa gbọ́ láàárọ̀ yìí nìkan òkè ọdẹ ń gbóná alálẹ̀ òkè ọdẹ máa mú gbogbo yín alálẹ̀ òkè ọdẹ máa mú gbogbo yín bọ̀ sí àrè alálẹ̀ òkè ọdẹ òní fi yín lọ́kàn balẹ̀ ó bẹ̀rẹ̀ tẹ́ ń pàwọ̀dé fún wa lókè ọdẹ alálẹ̀ òkè ọdẹ òní fi yín lọ́kàn balẹ̀ alálẹ̀ òkè ọdẹ òní jẹ́ gbádùn ẹ ní àlàáfíà ẹ fòrò ẹ dààmú ẹ fìtínà ẹ jẹ̀bi ayé ẹ ní kí lẹ wáyé fún ẹ nígbà kẹpà wá lókè ọdẹ o nígbà ọgbà tó bá gbàbọ̀dé fún wa lókè ọdẹ Ògún ló máa pa ọmọdé tó bá gbàbọ̀dé lókè ọdẹ Ògún ló máa pa èyí ọmọ òkè ọdẹ ìdí anywhere tó bá wà Ìlọrin ló wà ní Èkó ló wà ní ìwọ tó bá wà ní Kwara State tòwó tó bá wà nílùú òyìnbó ẹ pè nọ́mbà mi ẹ jẹ́ ká dá owó fún àwọn tó máa wo òkè ọdẹ ẹ jẹ́ ká tó wá pé bẹ́ẹ̀ lógun ti fẹ́ bẹ̀rẹ̀ kó bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká dá owó if you are in abroad call me on +1718 50205773 WhatsApp number ẹ pè mí ẹ jẹ́ ká dá owó fún àwọn tó máa wọ igbó tí àwọn wèrè yìí lókè ọdẹ ẹ fẹ́ bí pa wọn lókè ọdẹ wọn ò rọ́kọ lọ́wọ́ òródò lọ lẹ́yìn yẹn ẹ tún wá dá Fúlàní ẹ̀sìn pẹ̀lú wọn wo Abdulrasaq Abdulrahmani ó máa ṣòfò ní wo gómìnà Kwara State kò ní dá fún ẹ mò ń bọ̀ mi ò yí dé o òkè ọdẹ náà ti ń pè mí báyìí ẹgbẹ́ kìíní yẹn ń skip mi ò tí ì dé Abdulrasaq Abdulrahmani mi ò tí ì dé fún ẹ máa mú ẹ ní èpè burúkú ni máa wọ̀ fún ẹ wo mi ò fẹ́ kí ẹ tó fẹ́ ṣogun yẹn torí inú bínú báyìí mo fi pariwo kí ló dé olórí ibú rẹ o àti yan wèrè sí gómìnà ní Kwara State o àti yan wèrè ní gómìnà ní Kwara State olórí ibú láyàn ní gómìnà ní Kwara State o ẹni òfò Abdulrasaq Abdulrahmani o wàá ṣòfò ni ó pẹ́ mi ò kí n bí ọ lórí péjì mi ó lè rí ibi tí mo ti bú olóyè tàbí ìjọba rí lórí péjì mi ṣùgbọ́n Abdulrasaq Abdulrahmani wo èpè ló máa pa ẹ́ èpè òun ló máa pa ẹ́ mo ń lọ mo ń bọ̀ mi ò tí ì dé mo ń lọ lé báyìí mo ń lọ set ring light fún ẹ kọ́kọ́ bá mi ṣí ẹ lé iná mo ń bọ̀ ó máa sórí burúkú ní Abdulrasaq Abdulrahmani wo máa mú ẹ sọ́wọ́ ẹ̀jẹ̀ máa gbẹ máa mú ẹ sọ́wọ́ Abdulrasaq Abdulrahmani ẹ̀jẹ̀ máa gbẹ ní àṣẹ àwọn tó ní gbogbo ayé tó láyé tó lọ́run àṣẹ Ẹlẹ́dùmarè àṣẹgbẹ́ tó pa ní àárọ̀ yìí ní òkè ọdẹ ò ní forí lóṣù ká ẹ̀mí ẹ̀ ò ní balẹ̀ ìfowó ìdààmú máa dé bá ẹni Abdulrasaq Abdulrahmani mo ń bọ̀ mi ò tí ì dé Yorubawuyi lórúkọ mi mo ń bọ̀ mi ò ì dé mo ń bọ̀.